Otasansan rédíò and TV a wà lórí Facebook àti YouTube. àwọn kan tí wọ́n jẹ́ olólùfẹ́ wa lórí ìkànnì yìí tí wọ́n sì mọ̀ wípé òdodo òtítọ́ òun náà ni àyànláàyò òun la mọ́ mú wá lórí ìkànnì yìí tí wọ́n sì mọ̀ wípé níta bá gbọ́ lásọ níta bá rí òun láwèé. wọ́n ń bi mí léèrè wípé ṣé lóòótọ́ ni torí pé àwọn gbọ́ pé wọ́n ti fi Alhaji Oríyọmí Hamzat sílẹ̀ ṣùgbọ́n olórí Naomi ó wà ní àhámọ́ àti principal. mo fi àsìkò yìí sọ fún yín wípé ìròyìn ẹlẹ́jẹ̀, ìròyìn èké, ìròyìn tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ ó ní ìròyìn tó bá sọ wípé wọ́n ti fi Alhaji Oríyọmí Hamzat sílẹ̀ tí olórí Naomi Sílẹ̀kúnlá tó sì wà láhàámọ́ àti principal. irọ́ ni o. ẹnikẹ́ni tó bá ní wọ́n ti fi Alhaji Oríyọmí Hamzat ìgbà tí mò ń sọ̀rọ̀ yìí irọ́ ló ń pa. ó kàn ń wá content, ó kàn fẹ́ ṣe content ni, ó kàn fẹ́ jẹ́ káyé rí òun káyé mọ̀ ni. wọn ò tí ì fi Alhaji Oríyọmí Hamzat wọn ò tí ì fi sílẹ̀ Hamzat ìgbà tí mò ń sọ̀rọ̀ yìí. ohun tá a sì gbọ́ ó ní wípé on the 13 January ìyẹn ọjọ́ kẹtàlá oṣù kínní ọdún 2025 ó ní a gbọ́ pé wọ́n ó tún ìjókòó jó ilé ẹjọ́ tún jókòó jó lórí ẹ̀sùn tí wọ́n fi kan Alhaji Oríyọmí Hamzat, olórí Naomi Sílẹ̀kúnlá àti Salaudeen Abdullahi Babatunde tí í ṣe principal iléèwé tí wọ́n lò. ṣùgbọ́n mo sọ nínú ètò tí mo ṣe ní àná wípé àdúrà ó ní ọ̀rọ̀ Alhaji Oríyọmí Hamzat ńlọjẹmọ́. àkànṣe àdúrà àti ààwẹ̀ ó ní gbogbo àwa tá a bá mọ̀ wípé a nífẹ̀ẹ́ Alhaji Oríyọmí Hamzat lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí. gbogbo àwa tá a bá fẹ́ kí Alhaji Oríyọmí kí ó bọ́ kó gba ìtúsílẹ̀ lórí eléyìí tí wọ́n wà yìí, àdúrà òun ni ẹ jẹ́ ká máa ṣe. àdúrà ni ẹ jẹ́ ká máa gbà fún Alhaji Oríyọmí Hamzat àti olórí Naomi Sílẹ̀kúnlá tó fi mọ́ principal iléèwé tí wọ́n lò tí ìṣẹ̀lẹ̀ láabi yẹn tó ti wáyé. tí ẹ jẹ́ ká máa gbà ládùúrà ó ní wípé kọ́bẹ̀ Èdùmàrè kó jẹ́ kán rí àánú ìjọba, kọ́bẹ̀ Èdùmàrè kó jẹ́ kán rí ojú rere ìjọba. wọ́n ní à ń rí i pé àwọn kan ń ṣe ìfẹ̀hónúhàn, àwọn kan ń ṣèwọ́de lórí pé wọ́n fi Alhaji Oríyọmí Hamzat sínú àhámọ́ ní ọgbà ẹ̀wọ̀n Lágòdì nílẹ̀ Ìbàdàn. wọ́n á ṣèwọ́de pé kán bá wọn tú Alhaji Oríyọmí Hamzat sílẹ̀ o. ohun tó dáa ni, inú mi dẹ̀ dùn nígbà tí mo wo fídíò yẹn tí wọ́n ṣe ìwọ́de lọ sí iléeṣẹ́ ọlọ́pàá. inú mi dùn bí àwọn òṣìṣẹ́ ọlọ́pàá bí wọ́n ṣe fún àwọn tí wọ́n ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn yìí
bí wọ́n ṣe fún wọn láàyè láti ṣe ìfẹ̀hónúhàn wọn tí wọ́n sì yọjú sí wọn láti bá wọn sọ̀rọ̀. Inú mi dùn, ó sì yẹ kó máa rí nìyẹn. Ṣùgbọ́n ìwọ́de nìkan ò tó, ìfẹ̀hónúhàn nìkan ò tó, àdúrà ó ní ọ̀rọ̀ yìí jẹ mọ́. Àdúrà ó ní ọ̀rọ̀ yìí jẹ mọ́, torí pé ó lágbára díẹ̀. Ọkùnrin Saheed Ire tó náà máa ń sọ̀rọ̀ lórí social media, lórí Facebook, ó sọ fídíò kan ní àná àbíjẹta ni. Ó ní òun bóun ṣe ń wo ọ̀rọ̀ yìí, ìyẹn ọ̀rọ̀ Alhaji Oríyọmí Hamzat lórí ìṣẹ̀lẹ̀ ìtẹnipa tó ṣẹlẹ̀ yẹn, pé Ọlọ́run ni kó má jẹ́ kí wọ́n ki ọwọ́ òṣèlú bọ̀, kí wọ́n má fi ọ̀rọ̀ òṣèlú bọ ọ̀rọ̀ yẹn. Saheed Ire ní tí wọ́n bá lọ fi ọ̀rọ̀ òṣèlú bọ ọ̀rọ̀ yẹn, ó ní yóò le díẹ̀. Ó ní yóò le díẹ̀. Ó nítorí pé tí Alhaji Oríyọmí Hamzat ní tó gbé dání ní ìwà àbàjẹ́ kíkọ̀, ó ní Alhaji Oríyọmí Hamzat ló gbé dání. Tá a bá sì ń sọ nípa ìwà àbàjẹ́, gbogbo ìwà àbàjẹ́ pátá lọ́kọ́ àwọn olóṣèlú. Táwọn olóṣèlú tí ìwà àbàjẹ́ wá ń bẹ lọ́wọ́ wọn yìí, tó sì jẹ́ pé Alhaji Oríyọmí Hamzat rèé, ìwà àbàjẹ́ ní ń kọ̀, ó ń gbógun tí ìwà àbàjẹ́ ni. Ṣé àwọn olóṣèlú oníwà àbàjẹ́, ṣé wọn ò ní máa sọ pọ́lọ̀ mu? Ṣé wọn ò ní máa wá gbogbo ọ̀nà láti tún máa jẹ́ kí ọ̀rọ̀ yẹn, ìṣẹ̀lẹ̀ yẹn kó tún máa le sí i, k'Alhaji Oríyọmí kọ́ta rẹ̀ mọ́ lè bọ́m̀bẹ̀? Ìgbà tí mo wá wo fídíò Saheed Ire yẹn, èmi náà wá gbé sínú làákàyè, mo gbé sínú òròrí wípé òótọ́ ọ̀rọ̀ mọ̀ lọkùnrin yìí sọ. Tí wọ́n bá lọ tọwọ́ òṣèlú bọ̀, ọ̀rọ̀ yẹn mọ̀ lele díẹ̀. Ó mọ̀ lele díẹ̀. Ìdí nìyẹn tèmi náà fi wá wò pé ibi tọ́rọ̀ dé dúró yìí, àfi kí a máa gbàdúrà fún Alhaji Oríyọmí Hamzat àtàwọn méjì yòókù, kọ́bẹ̀ Èdùmàrè kó kó wọn yọ, kó gbé ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ yẹn ní fúfúyẹ́, kó jẹ́ kí wọ́n bójú àánú pàdé ní gbogbo ọ̀nà lórí ọ̀rọ̀ yẹn. Torí pé kò yẹ kí olóore kó kú sípò ìkà. K'Ọlọ́run wo àwọn orí tí Alhaji Oríyọmí Hamzat tó ti gbé dìde, kó wo ẹlẹ́dàá àwọn tí Alhaji Oríyọmí tó ti yọ nínú ìgbèkùn, tó ti yọ nínú ìyànjẹ, kó wo ẹlẹ́dàá àwọn tí Alhaji Oríyọmí tó ti gba ẹ̀tọ́ wọn fún wọn níbi tí wọ́n ti lérò pé àwọn ò lè rẹ́tọ̀, pé àwọn ò lè rí ìdájọ́ òdodo. Kó wo gbogbo àwọn àṣesẹ́yìn yìí àti èyí tán ṣe pamọ́ àtèyí tán hàn ní ti dáadáa, kọ́bẹ̀ Èdùmàrè kó wo gbogbo ẹ̀, kó fi tú wọn sílẹ̀ nínú ilé ìtàn wà yìí, kó fi kó wọn yọ. Torí pé ó lágbára. Ṣebí Nàìjíríà la wà. Gbogbo wa náà la sì mọ t'Alhaji Oríyọmí Hamzat làmọ́ tó gbé dání. Ọ̀rọ̀ mi ó ti yẹ́yìn ọlọ́gbọ́n, ọ̀rọ̀ mi ó ti yẹ́yìn onímọ̀, ọ̀rọ̀ mi ó ti yẹ́yìn onílàákàyè, ẹ̀yin olóye, ibi tí ọ̀rọ̀ mi ń lọ. Torí pé mo mọ̀ pé ẹ̀yin ọlọ́gbọ́n, ẹ̀yin onímọ̀, ẹ̀yin olóye, ẹ̀yin onílàákàyè,
ó ní mò ń bá sọ̀rọ̀ yóò sì ti yé yín. Àdúrà ni ẹjẹ́ àgbà o, àdúrà ni ẹjẹ́ àgbà fàlájì Oríyọmí Hamzat lórí eléyìí tí wọ́n wà yìí. Ẹ jẹ́ kí n mọ èrò àti ìwòye tiyín lórí ìwọ́de ìfẹ̀hónúhàn oníwọ́rọ́wọ́ tí àwọn èèyàn tí wọ́n jẹ́ olólùfẹ́ Alhaji Oríyọmí Hamzat tí wọ́n ṣe lọ sí iléeṣẹ́ ọlọ́pàá àti bí àwọn ọlọ́pàá bí wọ́n ṣe jáde sí wọn tí wọ́n sì bá wọn sọ̀rọ̀. Kì í ṣe iléeṣẹ́ ọlọ́pàá nìkan ni wọ́n ṣe ìfẹ̀hónú àti ìwọ́de lọ, wọ́n ṣe lọ sí iléeṣẹ́ móhùnmáwòrán ìyẹn NTA nílẹ̀ Ìbàdàn. Iléeṣẹ́ NTA sì broadcast ẹ̀. Kí ni ìwòye yín, kí ni èrò yín lórí ìwọ́de yẹn? Ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí. A kà á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa lórí ìkànnì yìí. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ìbànújẹ́ ó kéré ni, ó tóbi ni, kò ní jẹ́pin wa lágbára dẹ́dàá. Ẹ bá ní pín, ẹ bá ní share rẹ̀ kó lè káàkiri àgbáláyé. Ẹ̀yin tẹ́ ẹ bá ti subscribe sórí ìkànnì yìí, ẹ bá ní subscribe kẹ́ ẹ sì tan notification bell ìyẹn aago rán mi létí kẹ́ ẹ lè láǹfààní láti máa gbọ́ wa, láti máa wò wá lóòrèkóòrè tá a bá ti mú ètò tuntun wá fún yín lórí ìkànnì yìí. Ẹ ṣé o, àdúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń wò wá, àdúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa.